ẹnìkan bú Muhammad fi Muhammad lẹ̀ Muhammad lè jà fún rẹ̀ ẹnìkan bú Anobi Isa tí ṣe Anobi Jesu fi Jesu lẹ̀ Jesu lè jà fún rẹ̀ tá bá bú bàbá ẹ̀ ni o mọ́ gbà Muhammad ṣe bàbá rẹ̀ tá bá ti bú bàbá rẹ̀ mọ́ gbà Muhammad tá à ń sọ yìí ṣe bọ́lọ̀ ló dá Muhammad jẹ́ Muhammad ó jẹ́ Ọlọ́run tó dá Muhammad ó jà fún Muhammad jẹ́ Ọlọ́run tó dá Anobi Isa tí ṣe Jesu jẹ́ ó jà fún Jesu ẹ jẹ́ ká fi gbogbo ẹ̀ lẹ̀ ìwọ máa sin ẹni tó bá fẹ́ máa sìn ẹ̀yin oníṣẹ̀ṣe ẹ̀ ní bínú o bí mùsùlùmí àfáà mi bá túkú yánu báyìí ẹ sì mọ gbèsè pé kú yánu Ọlọ́run náà lẹ̀ ń tú bẹ́ẹ̀ ṣe ń tú yìí tí mùsùlùmí mi bá túkú yánu fún yín ẹ sọ pé ṣé àfáà sì lélẹ̀ tá a fẹ́ ẹgbẹ́ rẹ̀ gòtò wa máa takò pé báwọn kan ni wọ́n ṣe ní ká tù ẹ ń sọ fún ẹnìkan pé yóò bá ìyá rẹ̀ yóò bá bàbá rẹ̀ ó wá sọ pé òun ò tí àsìkò òun ò tí ì ṣe tán àti jà àwọn ló ń tọ̀hún ti kú wọn tí ì ṣe ni kò sẹ́ni tó lè bú tó lu ààrẹ ń sìn náà tí kò ní tara Ọlọ́run ti mọ̀ pé àsìkò kan ń bọ̀ tí gbogbo orú báyìí ó máa ṣẹlẹ̀ ìlọlọ́run fi ní ẹ̀sìn tiyín kó máa jẹ́sìn tiyín ẹ̀sìn tiwọn kó máa jẹ́sìn tiwọn làákàyè wa kò lè ṣe kíni kò lè papọ̀ gbogbo àfà pátá gbogbo àfà ayé kò sí kí ṣẹ̀ṣẹ̀ mọ́ wà nù rẹ̀ gbogbo àfà ayé pátá kò sí Kristẹni mọ́ làpá nínú rẹ̀ kí wàá là ń jà sí ó yá kí lẹ̀ ń jà sí tí ìwọ àfà tó jẹ́ pé ọmọ ìyá tiẹ̀ Kristẹni ni ṣé wàá lọ pa ni àfà wà nínú ìran tí oníṣẹ̀ṣe wà ń bẹ̀ ṣé wàá lọ pa oníṣẹ̀ṣe ni àbò oníṣẹ̀ṣe ó pa àfà tá a bá ti fi ìmọ̀ ṣọ̀kan ìfìmọ̀ṣọ̀kan ló lè jẹ́ ká yóò mú làákàyè tá a bá ń sọ pé lọ́jọ́ orí bá mi ọba Adéyẹyè náà mọ̀ pé àwọn ò tó ànábì wa Muhammad wọn ò tó ànábì Isa tí í ṣe ànábì Jesu tí í ṣe Jesu ṣùgbọ́n kí ló fà tí àwọn tí wọ́n sọ ọ̀rọ̀ yìí fi sọ̀rọ̀ ni pé èyí ti bú ẹ̀sìn tàwọn kí làwọn fẹ́ fi defend àwọn fẹ́ fi jáde wọ́n á jáde tìyìn wọ́n á jáde tìyìn Ọlọ́run gan sọ fún Ọlọ́run isibiru lọ́lọ́run padà lò fún Muhammad àwọn tó fẹ́ pè sójú ọ̀nà ó ṣe sùúrù fún wọn ni o ó ṣe sùúrù fún wọn ni o tẹ́ bá wá sọ pé ẹ bú ẹ̀sìn tiwọn àwọn náà wá jáde. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh mo kí gbogbo ojú tó bá ń lórí ọ̀fẹ́ àti máa wò wá. Salatu wassalamu ala ashrafil mursalina. Akí Ọlọ́run lẹ́yìn tá a kọ́ lọ́n tán akánàbí wa Muhammad gbogbo àwọn sọ̀hábà Muhammad gbogbo àtẹ̀lé Muhammad gbogbo àwọn tabihin akí gbogbo wọn Ọlọ́run kó bá ní ṣe àlékún kí àlékún gẹ̀ gbogbo àwọn tí wọ́n ti rẹ papọ̀ mọ́ Muhammad lórí tí ó ń lọ lórí ayélujára káàkiri nípa pé àwọn kan bú ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àwọn kan bú ànábì Isa tí í ṣe Jesu alayhi salatu wassalam kí ló fà kí ni Genesis ó ti wà ní àtètèkọ́ṣe àbí ká sọ pé ó ti wà ní àkọọ́lẹ̀ Ọlọ́run ẹni tó bá tàbùkù bẹ́ẹ̀ sì inú ò ní fọwọ́ lẹ́ràn o inú retaliate o eléyìí kó máa jẹ́ advice is a word of advice for we Muslim gbogbo àwa tá a jẹ́ ẹlẹ́sìn mùsùlùmí ó máa jẹ́ ìmọ̀ràn fún gbogbo wa wọ́n ti sọ ẹ̀sìn wa lẹ́nu already number 1 ẹ̀sìn alákatakí ti ṣùgbọ́n bẹ́ẹ̀ kọ́ lórí àwọn kò sí bí a ṣe fẹ́ kó ìjọ pọ̀ tá à ní rí kùndàrú ń bẹ̀ àwọn kan jáde bẹ́ẹ̀ yóò bá ṣe báyìí yóò wọ ná àwọn kan ní kíní kan ẹlòmíà sọ bí ẹni pé òun àtọlọ́wọ́n jọ ṣèpàdé ẹni tó yóò fẹ́ pèsè ojú ọ̀nà ó fẹ́ pèsè sí inú ẹ̀sìn tiyín kìí ṣagídí o
Ànábì wa Muhammad nígbà tó Ọlọ́run gan sọ fún Ọlọ́run isibiru lọ́lọ́run padà lò fún Muhammad àwọn tó fẹ́ pè sójú ọ̀nà ó ṣe sùúrù fún wọn ni o ó ṣe sùúrù fún wọn ni o tẹ́ bá wá sọ pé ẹ bú ẹ̀sìn tiwọn àwọn náà wá jáde wọ́n ní His Imperial Majesty wọ́n ní ẹni tí ò bá mọ rú tí ò bá nírú ẹni kò lè mọ iye ẹni odidi ọdún 5 gbáko ni mo lò nílùú Ilé-Ifẹ̀ ìlú tí wọ́n bá dẹ̀ ti ṣe èèyàn lóore èèyàn gbọ́dọ̀ gbàgbé His Imperial Majesty ọba Adéyẹyẹ Ẹnìtàn Ògúnwùsì Ọ̀jájá II ó pé kábíyèsí ju Ànábì wa Muhammad lọ. ẹ̀sìn tiyín kó máa jẹ́sìn tiyín ẹ̀sìn tiwa náà kó máa jẹ́sìn tiwa làkún dínú kún wọlé ẹ̀dín. wọ́n wá fi àwọn oríṣiríṣi àwọn èèyàn wọ́n fi ń wé Ànábì wa Muhammad yóò rí bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ mọ́ rí bẹ́ẹ̀ ẹnì tẹ́ bú pé àwa mùsùlùmí ẹjá kíyèsára o ẹjá kíyèsára ìkíyèsára ọ̀dà síbi gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ yìí ṣé ẹ rí ẹlẹ́sìn kìrìsìtẹ́nì míì tó jáde no wọn ní jáde wọn ní jáde ẹlẹ́sìn kìrìsìtẹ́nì ò ní jáde because àwa ló yẹ ká fa kínní ìpapọ̀ kìrìsìtẹ́nì ni mùsùlùmí ni ìṣẹ̀ṣe ni we are one we are one tó bá sọ pé yẹn ó di dual citizen ká sọ pé bóyá ká sọ pé lómi ò ní ẹ̀kọ́ ìgbọ́rọ̀ kalẹ̀ ẹlòmí àtúkúránù tí mùsùlùmí àfáà mi bá túkúránù báyìí ẹ sì mọ gbèsè pé kúránù Ọlọ́run náà lẹ́ ń tú bẹ́ẹ̀ ṣe ń tú yìí nígbà tí wọ́n ń tú kúránù pé Ọlọ́run ní ká fẹ́ ìyàwó kan ká fẹ́ méjì ká fẹ́ mẹ́ta ká fẹ́ mẹ́rin ọ̀tọ̀ ní bá àfáà mi ṣe tú nígbà tó wọn ló wọn tún sọ̀rọ̀ pé wádìríbù náà nínú kúránù pé bẹ́ẹ̀ yóò ṣe máa kẹ́yàwó bẹ́ẹ̀ yóò ṣe máa ṣe ọ̀tọ̀ ní bẹ́ẹ̀ lómi tún ṣe tú tó túmọ̀ sí pé làákà ìwọ ò lè papọ̀ gbogbo ń tà ń fà lórí kínní àwọn ẹlẹ́sìn wa àwọn tó jẹ́ adarí ẹ̀sìn wa òun ló yẹ kí oníkálukú dìde kí wọ́n wá jọ fi ìmọ̀ ṣọ̀kan lágbájá la fẹ́ lórí ipò nǹkan báyìí la fẹ́ nígbà tí ẹnu yín bá kò tẹnu oníṣẹ̀ṣe kò tẹnu kìrìsìtẹ́nì kò tẹnu mùsùlùmí kò òun lẹ fi lè rójútùú sílùú nílùú fi lè tẹ̀ wájú ẹ wá sọ pé ẹ̀rọ aláìsí 3000 Ọlọ́run kó ṣàánú wa bí ẹ bá jáwọ́ gbogbo èmi mò ń bá ilé ìjà lé ní mò ń bá àfàìmọ̀ ká mọ̀ aláìsí 5000 abọ́ kan tí unity is the best in society. Unity is the best in society. Ìlú tí ò bá ti sí unity, tí ò bá ti sí ìṣọ̀kan, kò lè tò. Ìlú tí ò bá ti sí unity, tí Kristẹni ó dúró, pé mo dúró báyìí, tí Mùsùlùmí ó dúró, tó níṣẹ̀ṣe ó dúró, mẹ́ta ta ní náà nìyẹn. Tí mẹ́tẹ̀ẹ̀ta bá ti tò, tó jẹ́ pé àwọn adarí wa yẹn, àwọn adarí mẹ́tẹ̀ẹ̀ta tò. Àwọn adarí mẹ́tẹ̀ẹ̀ta tò. Wàláhì tàláhì súnmọ́ bí láì rẹ̀ sí ilẹ̀ ilẹ̀ wa unity ó dé Nàìjíríà ṣùgbọ́n tí ò bá ti sí unity lèmi ń plead fún gbogbo ẹ̀yin aṣáájú wa nínú ẹ̀sìn unity ẹ jẹ́ ká fìmọ̀ ṣọ̀kan ogun oníṣẹ̀ṣe ni lọ́tún mùsùlùmí ni lósì kìrìsìtẹ́nì ni lọ́la ẹ jẹ́ ká stop ẹ̀ oníkálukú àwa gbọ́wọ́ lọ́nà láì ẹnìkan bú Muhammad fi Muhammad lẹ̀ wọ́n mọ̀ lè jà fún rẹ̀ ẹnìkan bú ànábì Ìsá tí ṣe ànábì Jésù fi Jésù lẹ̀ Jésù lè jà fún rẹ̀ tó bá bú bàbá ẹ̀ ni o mọ́ gbà Muhammad ṣe bàbá rẹ̀ tó bá ti bú bàbá rẹ̀ mọ́ gbà Muhammad tá à ń sọ yìí ṣe bọ́lọ̀ ń lọ dá Muhammad jẹ́ Ọlọ́run tó dá Muhammad ó jà fún Muhammad jẹ́ Ọlọ́run tó dá ànábì Ìsá tí ṣe Jésù jẹ́ ó jà fún Jésù ẹ jẹ́ ká fi gbogbo ẹ̀ lẹ̀ ìwọ máa sin ẹni tó bá fẹ́ máa sìn jẹ́ káwọn náà máa sin ẹni tí wọ́n bá fẹ́ sìn síbi gbogbo ìṣèbàjọ tẹ́ńdà ìwájú Ọlọ́run ni kí wàá láǹbàrà wá jà sí kìí dẹ̀ ṣe pé ọba àlù kan ni yóò dájọ́ ẹnìkan tó bá di ọjọ́ gbèdé àlùkìyà wọn ẹnìkankan kọ́ ni yóò dájọ́ ẹnìkankan
Ọlọ́run kó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa o. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.